Nuwa Media. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, ẹ mà tún káàbọ̀ fún tòní o lórí ètò Kí lẹ rí sí láti ilé-iṣẹ́ Nuwa Media, ilé-iṣẹ́ kan pàtàkì tó máa ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa nílẹ̀ káàárọ̀ oòjíire tí wọ́n ti lààmìlaka ká gbogbo orílẹ̀-èdè àgbáyé. Lórí ètò Kí lẹ rí sí ni a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì tàbí ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Èmi náà ni tiyín ní tòótọ́ pàdé pàtàkì Gbékèyídé of Nigeria Limited. Èmi gangan ni wọ́n nífẹ̀ẹ́ lòmíì ṣe mí. Arodu Òjígọ̀bì, ọmọ wọn lówù òdùrú, ajípépé ṣeré ògbógbòǹdù ẹkọ ọmọ ògbógbó máa fẹ́ràn. Èmi lọ́mọ kì í bàbá sílẹ̀ ọmọ bá àríjẹ ọmọ límẹ̀rí ọmọ láàgbélù ọmọ ìtàn alága àgbélé. Bẹ́ẹ̀ ni èmi lọ́mọ bàbá kan omi tútù tí jó ni fàìfàì. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí fún ètò wa tòní. Ẹ̀yin tèmi nílé, jẹ́jẹ́ mi ni mo wá ọtí mo jókòó aṣáàkàn rojọ́ ọ̀rọ̀ ṣáàtà mọ́ra wọn so mọ́ra wọn bákan kò bákan. Ẹnìkan bá dáhùn ló bá ní wípé ẹni tó tiẹ̀ kú fọ̀ ríìlì gan pé wọ́n máa ń jí. Èmi bá ní ò lè parọ́. Nínú Bíbélì a rí kà pé Lásárù kú ọjọ́ kẹrin, Jésù pé ó dìde. Bẹ́ẹ̀ ni ohun tá a bá ní ìtàn nu. Wọ́n sọ fún wa náà nínú ìtàn wípé àwọn kan ní ìgbà kan ní ayé ìgbà kan àwọn náà máa ṣáájí, wọ́n á dìde, wọ́n á lọ farahàn lọ́tún farahàn lósì, wọ́n tẹ àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ tó pọ̀ tó yampia. Bí wọ́n gbé mi sọ̀rọ̀ ṣàrọ́ náà kan fọ́ ọmọ kan o, wọ́n ti fọn rere ẹ̀ pé ó ti kú o, ó ti papòdà o, gbogbo èèyàn ti sunkún lọ, ẹlẹ́kún ti ṣe. Wọ́n bá ní kó lọ mú ọmọ ò kí wọ́n lọ gbìn. Mo kàn ló bẹ́ẹ̀ ni ò pé kó lọ gbìn síbi tó máa ń gbèrú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn sí. Ó ti bọ́ sí ọjọ́rọ̀, wọ́n ní bàbá ẹ̀ bá ní kó fi sílẹ̀, òun ò tí lè jáde pé òun ò lè fi ẹ̀sìn òun hàn ní gbàgede lójúmọmọ, pé tó bá di ní alẹ́ pátápátá òun á mọ bóun ṣe máa ṣètò bí wọ́n ṣe máa palẹ̀ ara ọmọ mọ́. Wọ́n bá ní kó ru ọmọ sórí pẹ̀tẹ́ níbi ẹnu ọ̀ṣọ̀rọ̀ òrùlé ilé wọn. Ọlọ́run gbà tó máa gbé bó ṣe ń ṣe dé látẹ́gùn ìbá bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ìfìyẹ́ bá àwọn atẹ́gùn kan tó máa ń kọrin sí wa létí wọ́n nílé bá bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́. Àwọn kan ti wọ pé ṣé ṣíṣe spiriti ọmọ yẹn wọlé, ṣé ṣíṣe spiriti ọmọ yẹn mìíràn kiri. Wọ́n ṣàti ń sọ oríṣiríṣi alápá blue tí mu, alápá green tí mu. Bí àrá ìṣe sọ́ni àbí gbàgà lòjò ìbá bẹ̀rẹ̀ sí ní jàsílẹ̀ yìí ṣọ̀ṣọ̀ṣọ̀. Àwọn sì ti palẹ̀kùn lédè, wọ́n ti ti gbogbo fèrèsé wípé kí atẹ́gùn òjò má wọlé, kójò gan má fẹ́ wọ ilé. Bóyá lòjò yẹn ti rọ̀ kọjá ìṣẹ́jú 10 sí 15 gẹ́gẹ́ bó ṣe sọ, èmi sì níbẹ̀ ò kéré mo gbé wá o. Wọ́n ní lọ bá ń gbàgbàgbàgbàgbàgbà lójú fèrèsé, gbàgbàgbàgbàgbàgbà ọmọ tó kù yẹn bí ọmọ ọdún 8 sí 9 ni. Gbàgbàgbàgbàgbàgbà kàn má ṣí fèrèsé kan wò ó ní wà ní ojú fèrèsé, ṣé òun di ọmọ ọ̀rọ̀ fún ti kú láti ọwọ́ ìrọ̀lẹ́. Láwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo yé òun kọ́ òun ní bí ilé wọn ṣàṣe bẹ̀rẹ̀ sí ní wọ́ nìyẹn fún èrò nínú òjò bá ní ìyẹn ń gọbọ yìí o. Ẹ gbà mí scared, is it true, is it real, ṣé lóòótọ́ ni àbí irọ́ ni. Ṣé mọ̀ pé mi ò yé, mi òkùnkùn kú, mi òkùnkùn gbọ́, àyàmì gọ́ọ̀lùgọ̀. Òun ló jẹ́ kí n gbé wá fún wa wípé kẹ́ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ṣó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ni àbí irọ́ ni. Wọ́n rí ohun tí ẹ ní láti sọ fún èyí tí mo tún gbé wáyé. Tó bá ti ṣẹlẹ̀ sí yín rí àbí tẹ́ ti gbọ́rọ̀ ẹ̀rí àbẹ́tẹ́yìn náà ti rí, ẹ fi ṣọwọ́ sí wa lórí nọ́mbà wa àti ímeèlì wa pẹ̀lú ìtàkùn wa gbogbo tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Mi ò tí ì pa orúkọ dà, Arodu náà ni mò ń jẹ́, Arodu Òjígọ̀bì, ọmọ wọn lówù òdùrú, ọmọ àwà òṣùlé, ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfà. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré bẹ̀ wá wípé kẹ́ má bínú pàì tí ìbẹ̀rẹ̀ ìdíje ẹ̀bùn wa ní Nuwa Media. Ọ̀sẹ̀ tí mo ní mo máa bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún yín ni bàbá mi re ìwàlẹ̀ àṣà ni wọ́n rebi tí àgbà ń rè. Ẹ dákun ẹ foríjì mi. Ṣùgbọ́n láàárín ọjọ́ bíi mélòó, ọ̀sẹ̀ bíi mélòó kan, a máa tún padà sí ìdíje ìbáṣe máa ṣe àfi máa tó gbogbo wa ní etí. Okay, how are you? Hello, are you fine? Àlàáfíà o. Nuwa Media.